Abubakar ní Siddiq radiyallahu anhu òun lọ ga gbogbo sọ̀hábì anabi wa Muhammad látọjú ayé anabi la anabi ti tó bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam Ọlọ́run sì tó lẹ́yìn anabi náà bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé bá anabi ti sípò padà tán ẹni ó tún bọ́ bẹ́ẹ̀ lólórí gbogbo mùsùlùmí lẹ́yìn anabi òun la Abubakar Siddiq lẹ́yìn Abubakar Siddiq radiyallahu anhu ọkàn Umar ibn al-Khattab kódà látòjú ayé anabi náà bó ti rí nu sallallahu alayhi wa sallam lẹ́yìn Umar ọkàn Uthman ibn Affan radiyallahu ta'ala anhu lẹ́yìn Uthman ọkàn Aliyu ibn Abi Talib radiyallahu àwọn ilé à ń pè ní al-khulafa'u ar-rashidun àwọn àròlé anabi mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àwọn làkọ́kọ́ o nínú àwọn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam bàbá mú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kú ó tún kú àwọn mẹ́fà míì tí wọ́n kún wọn tá a máa pè wọ́n ní al-asharatul mubashsharuna bil janna ẹni èjì arẹ́rìí tọ́fẹsẹ̀ rinlẹ̀ pé ẹni èjì ẹ̀ta ó fi dórí mẹ́wàá anabi jẹ́rìí pé ọmọ àlùjánnà ni wọ́n látàyé yàn wọn ò ju mẹ́wàá wọn lọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dá kọ yín náà wọ́n bẹ nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá pẹ̀lú àwọn mẹ́fà míì tó kún wọn àwọn là ń pè ní al-asharatul mubashsharuna bil janna ara wọn ní az-Zubayr ibn al-Awwam Abdurrahman ibn Awf Sa'd ibn Abi Waqqas àtàwọn tó kù àti Talha ibn Ubaydillah ọlọ́kọ́mọ́ sábà ń sàlékún ìyọ́nú rẹ̀ fún gbogbo àwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí bó ti wà látàrí ànábì wo bàbá yọ àwọn mẹ́wàá yìí tán ọkàn àwọn al-Badriyun ẹ̀kọ́ mbẹ́mbẹ́ púpọ̀ pé bẹ́yẹn bá ti ṣe mayọ́ gbà má lọ́dọ̀ Ọlọ́run ẹgbẹ́ wọn àwọn làwọn al-Badriyun àwọn tó jagun Badari Lárúbáwá náà là ń sọ ọ̀hún gbogbo àwọn tó wà pẹ̀lú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lógun Badari kódà ńgbà tá anabi ò sí mọ́ àwọn sọ̀hábẹ́ yòókù máa yẹ wọn fún wọn kódà lẹ́yìn ìgbà tá anabi ò sí mọ́ sallallahu alayhi wa sallam ẹ̀wò lágbèjúwe ọ̀kan nù wọn là rìn eré ọmọ mi. Hatib ibn Abi Balta'a radiyallahu anhu náà àwọn tó jagun Badari pẹ̀lú anabi lójú ayé anabi ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ìtàn tó gbajúmọ̀ ní tọ́pọ̀lọpọ̀ ó ti gbọ́ bí má ti rán wa létí nísìnyí wípé ẹnìkan kọ lẹ́tà sáwọn ará Maka tọ́jọ́ bí ìgbà téèyàn ń tó àṣírí anabi sallallahu alaihi wasallam amalasiri tí wọn mọ̀ pé kò ní pa anabi la bẹlẹ yọ pa dawula ìjọba ìlú isilamu tí ń bẹ Madina la kankọrọ lẹ́tà yìí ọ̀nà Hatibu ibn Abi Balta'a radiyallahu anhu wáyé wá dé wá bá anabi sallallahu alaihi wasallam pé kọ́dà obìnrin báyìí ló fi rán ìwọ lamẹyẹ àti lamẹyẹ gbéra nísìnyí kọ́dà ẹ bá obìnrin náà ní àyè báyìí ìtàn tó gùn ni wọ́n sì bá bẹ́ẹ̀ ọwọ́ àti gbogbo ọ̀rọ̀ wọn ó tún gba aṣọ pé kò sí nǹkan kan lára àwọn ẹwà wọn sàhábì ànábì wọn wá ní wàláì ànábì ọ̀parọ́ rí kò sì ní parọ́ ibi ọba fi sí mú jáde ìyàmọ̀ ẹ̀dá gbogbo ẹ̀ náà ní gbogbo àpò ní aṣọ ní wọ́n sì wá mú orí àmọ́ làwọn ò ní fi ọlẹ̀ kọ́ parọ́ rí kò sì ní parọ́ sallallahu alaihi wasallam nígbà yà náà rí i pé ọ̀rọ̀ yìí kọjá àwàdà àṣọ ó dì máa ń ẹgbẹ́gílẹ̀ yẹn wà débi ìyẹ́ ẹtú rí ìdí yẹn bá wá débi pé ẹtú ẹ̀rùn yín àwọn ò lè ronú lọ bẹ̀ àmọ́ bìlíìfù wọn nínú Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ ni ó lè ṣe kẹ̀ ẹ̀kọ́ nù
àwọn ò ní reservation pa believe wọn náà ànábì. Abubakar Siddiq torí bá a bá ń sọ̀rọ̀ sọ̀hábé wọ́n ti wọ́n ju wa lọ nù o. Abubakar Siddiq ńgbà tí wọ́n là ànábì ní òun lọ sánmà keje. Àwọn kan wá ń pè á lẹ́nu alẹ́ àná àjọ kí ìṣá yìí lánàá òun ló sọ kí wá yá ṣùgbọ́n àfún wa ní láàárọ̀ yìí. Ẹgbẹ́ kí lè Abubakar ní ìtẹ́mi kan fẹ́ mọ̀ ní pé àkọọ́là wú sówì sànàbì lówì bọ́ba ẹgbẹ́ parọ́ máa ní mo lè dá òtún ẹ̀ àmọ́ àkọọ́là wú ànàbì lówì. Abubakar ní òun ò tí ì rí òun ò sì ní èdè àti confam òun gbà òun ní orí bẹ́ẹ̀ rọ́bì ọ̀gbọ́n ta'ala ti ń jẹ́ ìmánì nù ìmánì tí ò ṣe é ṣe ẹ̀mọ́rú ìmánì ti wá lónìí. Ọ̀rọ̀ Hátìbù la sọ débẹ̀ pé káfí mọ̀ pé dàrájàtù àwọn sọ̀hábà kọ́dà ipò ń bẹ láàrin wọn náà àwọn yìí sì bára wọn jà sí gbá bó ti wọ lọ́nlọ́n tó ní. Ráwọn tí wọ́n fẹ́ máa fún yín wọ́n máa fáyé gbọ́yé pé ìjà ń bẹ láàrin wọn pẹ̀lú ògbọ́n ọlọ́wọ́ jáde ọgbà wá débẹ̀ ọ̀yà tu irọ́ náà díẹ̀ pé àwọn sọ̀hábì ànábì èso ń jà ara wọn. Bẹ́ẹ̀ bá ka àwọn ìwé ránran míì tí à ń ka lé ìwé jọ̀hún èèyàn fẹ́ pé bí olóṣèlú kan sí kejì làwọn sọ̀hábì ànábì tí ó sì rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí. Nígbà tí ọ̀rọ̀ yìí wá rí bẹ́ẹ̀ tí wọ́n mú ìyá yìí ọwọ́ ajẹ́wọ́ ẹni báyìí ló fi ìwé yìí rán. Ta ló pé Hátìbù nínú àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam wọ́n wá àwọn darí wá Mádínà wọ́n wá padà jíṣẹ́ bá ànábì pé kọ́ oríwo ti ní o kọ́dà onílàmọ́yìn ní ọ̀ràn ẹni wọ́n lọ́ràn òyìn náà nílẹ̀ bí ànábì náà sallallahu alaihi wasallam. Umar ibn al-Khattab tó wọ́n gba nọ́ọ̀sẹ̀nsì láyé Umar ní ìwà ànábì sallallahu alaihi wasallam dákun ẹ máa wo ẹ̀kọ́ dákun yọ̀ǹda fún mi ìdánilí ni ẹ̀rọ àwọn táwọn ti gbà sí lórí àwọn ṣéèkì náà ló ń ṣe báwọn síta ti bẹ́ wulẹ̀ àwọn gbààyè ni pé ṣé a bẹ́ wulẹ̀ pé ìwà ànábì sallallahu alaihi wasallam nínú tó kọ́ wa Hátìbù yìí ti di mọ̀nàfíkì ọjọ́ kó tí ọyàn yìí ló ń kọ lẹ́tà sáwọn ọ̀tá rẹ̀ àmẹ́mi ò lè fọwọ́ kan àbí kò ní fọwọ́ kan hákẹ́dàkà báwọn ti rí nù wọ́n yẹ kọjá làtà nẹ́bí tòrọ́ ọmọ pa nẹ́bí ọlọ́run ní gáìdì wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Ebi tá a ń lọ ní kúkúrú ni pé èsì wo la nẹ́bí sọ ń jọ náà anẹ́bí ni ma fọwọ́ kan Hátìbù ma fọwọ́ kan kí ni orí tó ṣe ní èèmọ̀ rí fama yudri wọ́n mọ̀ ǹjọ́ mọ̀. لعل الله قد اطلع على أهل بدر فقال لهم اعملوا ما شئتم. Hátìbù yára àwọn tó jagun Bádírù pẹ̀lú èmi ànábì ni ìwọ Umaru ọmọ ní bọ́yọ̀ náà ti rí gbogbo ara Bádírù ẹni ó jagun pẹ̀lú mi Bádírù pé èyí tẹ̀ ẹ́ ṣe yìí mo ti yọ́nú sí yín ẹni Ọlọ́run bá sì yọ́nú sí ní tààrà kò ní bínú sí ma. Al-Imam Ibn Taymiyyah àfihàn ilẹ̀ bẹ́ẹ̀ pé man radiyallahu anhu lam yasqat alayhi abada. Gbogbo ẹni Ọlọ́run bá lórí ọ̀nà Ọlọ́run olúwo ní bínú sí ma. Èpè Ọlọ́run ti yọ́nú sí ahla Badr bóyá ti wá rú fún wọn pé i'malu ma shi'tum gbogbo ń tẹ̀rí ẹsẹ̀ ẹ̀yẹ ọ̀wọ́ náà mọ́. Kí wọ́n tiẹ̀ tó gbọ́rọ̀ lẹ́nu Hátìbù gan. Hátìbù náà wá kọjọ́ náà rò pé àwa Nabi sallallahu alaihi wasallam wàláyé máa ń nìhun sí ọ kókó mí. Nítorí ṣe yìí ni pé gbogbo yín bẹ̀rẹ̀ látòrí wa Nabi sallallahu alaihi wasallam àti Abubakar ni àti Umaru ni àti Uthmanu ni àti Ali ni àti Abdurrahman gbogbo yín lẹ ní ìdílé ńlá ìdílé pàtàkì lẹ ti jáde Mákà.
àwọn èèyàn yín tí ń bẹ Mákà kò sẹ́ni ó lè fa burú kàn wọ́n ìwà Ànábì ọmọ bíi òun ti wá òun ò léèyàn òun sì ní mọ̀lẹ́bí tí wọ́n ṣẹ́kù Mákà nítorí náà máa wá fi protect wọn já ẹ̀jọ̀ la Hátìbù káwọn àbúlà dò lè mọ̀ pé ẹ̀jọ̀ la èmi náà fẹ́ bẹ́ẹ̀ pé wọ́n mọ̀ pé ẹ̀jọ̀ la Hátìbù ni ọ̀gá ti kásẹ̀ yín lẹ̀ ni mo fi ṣe ntí mo ṣe ntí mo ṣe kọ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé ntí ọ̀pọ̀ ọ̀la kọ́ wà Nábì sallallahu alaihi wasallam àmọ́ tá a fẹ́ lò ń bẹ̀ yẹn ni pé alùbàdìrìjú nínú òní kọ́dà ń gbà tá Nábì ò sí láyé máa kọ́ntínú bẹ́ẹ̀ wọ́n ní Umar ibn al-Khattab radiyallahu anhu bọ́rọ̀ bá délé láwọn ọ̀rọ̀ ńláńlá àwọn òní pé wọ́n lọ bá wọn ké sí jama'a laha ahla Badri yá ọ̀rọ̀ ńláńlá nìyí àwọn tó kù láyé nínú àwọn ará Badru ẹ̀ bá ń ké sí wọn radiyallahu anhum ajma'in. ẹ̀rí lórí eléyìí kọ́dà àyá al-Qur'an al-Karim ká tọ́ka rẹ̀ bí n bá tètè rí n bí ká tó lọ omi gbéya ǹjẹ́ àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn pátá ni wọn lọ́lá ni wọn ní kò tọ́ ga àmọ́ kọ́dà láàrin ara wọn náà Olúwa ṣe àgbéga fún àwọn kan ju apá kan lọ ẹsẹ̀ ojú àmà yìí tí rí mo ti rí àyà yìí ń bẹ nù suratul Hadid àyà kẹwàá nù suratul Hadid a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى وكلا وعد الله الحسنى أمون واجو يوامي آية àwọn tó dúró tí Ànábì ńgbà tí nǹkan lé min qabli al-fathi kó tó dìgbà tá Ànábì jẹjà tó ṣẹ́gun ará Mákà gbogbo ẹni ó dúró tó Ànábì pẹ̀lú ara pẹ̀lú owó rẹ̀ Olúwa ni wọn yìí ṣe déédéé lọ́dọ̀ tòun o pẹ̀lú àwọn tó sọ̀pọ́ọ̀tì Ànábì lẹ́yìn fatihu àmàtì kénékejì wọn wa kullan wa'ada Allahu al-husna Olúwa ní kìnnìkejì wọn la bá ṣàdéhùn dáadáa eléyìí lè rí nínú àwọn ẹ̀rí tó pọ̀ tí a fi mọ̀ pé kódà àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà nípò láàrin ara wọn kọ́lọ́nkọ́mọ́ sábà wa kẹ́ gbogbo àwọn sọ̀hábì anábì èyí tí a fi kó lórí ọ̀rọ̀ tàrífù sọ̀hábà ni pé nínú al-Qur'an al-Karim sọ̀hábí méjì náà lọ́lọ́run wá dáàpọ̀ bí a bá bi wá pé àwọn mélòó ni sọ̀hábí ànábì tó kọ́ wọ́n wáyé nínú al-Qur'an al-Karim àwọn méjì inú àwọn méjèèjì Olúwa dáàpọ̀ kan tààrà ní súnà rẹ̀ bí ti jẹ́ ẹ̀ẹ́kejì Olúwa dáàpé ta lọ́lọ́run dáàpọ̀ rẹ̀ tààrà nínú sọ̀hábí ànábì ọ̀hún ní Zaidu ibn Harithah radiyallahu anhu òun láyà tí ń bẹ nù suratul Ahzab tolúwa ní falamma qada Zaydun minha watara zawwajnakaha Zaidu tọ́lọ̀ ń dápọ̀ ń bẹ́ẹ̀ ni ara wọn sọ̀hábì Ànábì sallallahu alayhi wa sallam Zaidu yìí ló bí Usama tó ń náà jẹ́ Usamatu ibn Zayd àti Usama àti Zaidu ni wọ́n máa ń pè ní hibbur rasul ibn hibbir rasul àyànfẹ́ Ànábì ọmọ àyànfẹ́ Ànábì ẹ wá pé ń bo wọn ti bí àyànfẹ́ Ànábì yìí ẹlòmíì ò ní bọ́yọ̀ ọmọ ọba Mákà ní kọ̀ọ̀sẹ̀ ní àyànfẹ́ ẹni ọlọ́run dábọ̀ lẹ́nu Al-Qur'an nínú sọ̀hábẹ́ yìí ẹrú ni Ànábì lọ́sọ̀ọ́ ọmọlúwàbí ẹrú ìyá ńlá wa ìyàwó Ànábì Khadija ní Zaidu ọwọ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa sọ ọmọlúwàbí pé ìwọ má jẹrú mọ́ wọn náà má jẹ ọmọlúwàbí
kọ́dà wọn làwọn èèyàn Zaidu ń gbà wọn padà wádìí pé ìlú wo lọ́wọ́ wọn padà wá kan Zaidu Maka anabi sì fún ní option pé bọ́n bá fẹ́ o ọmọ tẹ̀lé àwọn èèyàn rẹ̀ ó ní ń bo òun ò kó yá yín o ẹmọ ntọrọ ó débẹ̀ kí èèyàn tó pé òun ò kó ní bí wọ́n ti gbà wọn bọ́ à ń bẹ̀ ní bí wọ́n ti rà á lẹ́rú ara ẹ̀kọ́ ńláńlá tà nẹ́bí kọ́ wa pẹ̀lú gbèsè ayé rẹ̀ ní sallallahu alaihi wasallam ẹnì kejì lọ́lọ́ ń dàpé òun lọ gá gbogbo sọ̀hábì ànẹ́bí Abubakar Siddiq aya ni òun ni aya suratu Tawba aya 40 nínú suratu Tawba. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا Olúwa nígbà tá Ànábì sọ fún sọ̀hábì rẹ̀ li sahibihi tan sọ̀hábì sọ̀hábì kan lọ́lọ́ndà kọ́njọ́ náà torí pé sọ̀hábà plural nù sahibu singular nù lédè Ìgbò talẹ́ni yìí tolúwárí fàṣẹ ń jọ òun pé ńjọ tí Ànábì ń sọ fún sọ̀hábì rẹ̀ pé la tahzan má banújẹ́ o inna Allaha ma'ana èmi rẹ̀ méjìlá wa yàn yín lóòótọ́ àmọ́ lọ́n sì kẹta wa pẹ̀lú agbára rẹ̀ Olúwa ń bẹ pẹ̀lú wa pẹ̀lú kúnkún rẹ̀ inna Allaha ma'ana òun ni Abubakar Siddiq ìṣẹ̀lẹ̀ nínú tàtàwá náà ti mà nígbà wọn lé Ànábì kó ń gbòòrò Maka Abubakar nìkan ló ní profiligi àti sin Ànábì lọ Madina irú àti gaaru Hira tí wọ́n wọ̀ àti gbogbo bìtì òun àti Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa idan eléyìí dàlà yìí lórí tani sọ̀hábì bó ní ipò tolúwa tó àwọn sọ̀hábì náà sí kọ́dà láàrin ara wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. فضل الصحابة ومكانتهم في القرآن والسنة bàbá tí wàá ma àwọn sọ̀hábì sáwà là ń pọ́n wọn ní aboluwa lọ pọ́n wọn àwa siratul mustaqim ló wulẹ̀ pa àwọn èèyàn pé ẹ pọ́n àwọn èèyàn yìí lé aboluwa lọ pè mí rẹ lásẹ̀ pé a pọ́n wọn lé kawonu al-Qur'an al-Karim kawonu sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ipò wo al-Qur'an tó àwọn sọ̀hábì anabi sí ipò wo ni sunna anabi fún rẹ̀ sallallahu alaihi wa sallam lọ́gbà àwọn sọ̀hábà sí. àyà tí mo kọ́ bí àyà márùn ni pẹ̀lú tafasiru rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí àsìkò bóyá bàbá ti kàkan àbí méjì mo rò pé gẹ́gẹ́ bí ètò wọn ó jẹ́ kí lẹ́kítọ̀ yọ wà available gbogbo ẹni wọn bá fẹ́ gbà kí ó yà wọn ètò pẹ̀lú Ọlọ́run. àbí abatẹ ti àwọn chairman ti fún wa lọ́nà àbáyọ pé ìta àbá ti lè kà fẹ́ni wọn bá fẹ́ kọ́ kalẹ̀ á dà kọ súra àti àyà. ẹ̀rí àyà alákọ̀ọ́kọ́ tá a mẹ́nu bà òun ni àyà suratu Tawba àyà 100. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والسابقون الأولون نبتلوا عن رؤي àwọn olùgbàgbọ́ òdodo Olúwa ní ẹ rántí o olùgbàgbọ́ òdodo sẹ́ńtúrì kelo la wà yìí 24th century ní ó yà wọ́n 21st àmọ́ ní sẹ́ńtúrì ti mùsùlùmí sẹ́ńtúrì 16th la wà àbí 15th la wà 15th century la sì wà. Mùsùlùmí century ọ̀pẹ̀ 15 tàbí tí ó yẹ kó wá 24th century Olúwa ní was-sabiquna al-awwalun àwọn kan lọ́gá yín o àyà Kùránì ni o was-sabiquna al-awwalun bọ́lọ̀mbá ní sábìkù òtítọ́
ọdún wa ní al-awwaluna àwọn àṣáájú tàkọ́kọ́ bá ti tu náà nù minal muhajirin ìmọ̀ àwọn ará Maka àwọn là ń pè muhajiri wal ansar àbáwọn tí wọ́n gbà wọn lálejò ní Madina walladhina taba'uhum bi ihsan àwọn àna ọlọ́kọ́ mọ́sàájá wà nù wọn àti gbogbo ẹni ó bá gbà wọn lọ́gàá tó tẹ̀lé wọn gbogbo ẹni ó bá ti yọ rẹ̀ àyà yóò bá wí o òun ní kí n yà lọ́dà ní Imamu Abu Hanifa àwọn kan wá bá lọ́kàn pé àwọn kan máa ń sọ̀sọ́kúsọ ń pa ìyá ńlá wa ìyàwó Ànábì Aisha Abu Hanifa ni ẹ fi wọn lẹ̀ káfí wọn lẹ̀ kó ní èwo ń jà àwọn òní àdáwòtò Al-Qur'ani pé Olúwa ní wàásùwájú ummahatuhum Olúwa láwọn ìyàwó Ànábì ní ìyá kínní ìyá mùmíní ẹni ọba sì búya rẹ̀ ọyọ rẹ̀ kó ná ọmọ tó bínú èkó lẹ́nu ọba ọjà yìí òun yọ rẹ̀ kó nu bẹ́ẹ̀ má sì yọ rẹ̀ kó ná ọmọ tá Aisha bí ẹ̀mọ̀túnmẹ́ torí Kùránì ò ní parọ́ Aisha nìyá mùmíní ẹni ọba ti ní Aisha ìṣe ìyá tòun kọ́ wá bòmí tó ààrẹ sí ọ̀rọ̀ hikmata Abu Hanifa wínú ẹwọ ayà yìí náà káwọ bìtàmá ẹnu Olúwa ní walladhina ittaba'uhum bi ihsan kíni jẹ́ tìbá òun ni fọ́lò àwọn tó fọ́lò èèyàn fọ́lò ẹ̀ tí ó gbà ní lídà ebi lídà là á máa ṣe kíni gbogbo ẹni tí ó bá ti gbà kó ga àwọn ní sọ̀hábí Ànábì sallallahu alayhi wa sallam kọ́yọ rẹ̀ kó nu ayà yìí o kódà Olúwa tó kọ yáda rẹ̀ ké bí ìsáni kódà wọ́n fọ́lò wọn pẹ̀lú dáadáa ẹnjẹ́ ọba tẹ̀lé sọ̀hábẹ́ tí ó sọ rírì bí ìsáni olùwàlẹ̀ ni ọba wa lè ṣe bẹ́ẹ̀ kí lè sí rẹ̀ radiyallahu anhum wa radu anhu Olúwa ló ń yọ́nú sí gbogbo wa ọlọ́kọ́mọ́sá kàwá fún ẹnjẹ́ tẹ̀lé sọ̀hábẹ́ bí ìsáni kọ́dà èyí ò ní kakọ́ a'adda lahum jannat Olúwa ló ń pèsè àlìjánná kalẹ̀ àlìjánná tí akéré máa ló ń sàn lábẹ́rẹ́ khalidina fiha abada wọn máa gbé bẹ́ẹ̀ lọ títí péré ọlọ́kọ́mọ́sá ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa àmọ́ tá a fẹ́ yọ ń bì ní pé àyà yìí yóò yé wa pé ọ̀gá wa làwọn sọ̀hábì Ànábì was-sabiquna al-awwalun kọ́dọ̀ Olúwa wa nẹ́ni tí ó bá wa ṣoríire pẹ̀lú wọn walladhina taba'uhum bi ihsan ọlọ́nkọ́mọ́sá járí bẹ́ẹ̀ náà. Ibn Taymiyyah rahimahullah wọn tún àyà yìí lọ́nà tí ànílé kan torí àsìkò kábọ̀ bí àyà mi àyà ẹlẹ́ẹ̀kejì nínú Suratul Fath àyà 29 nínú Suratul Fath olùrọ̀ Olúwa tó ní Muhammadun Rasulullah walladhina ma'ahu ashidda'u 'ala al-kuffari ruhama'u baynahum àwọn sọ̀hábì Ànábì lọ́rọ̀ yìí bẹ́ẹ̀ torúkọlùwà ní Ànábì o Muhammadu òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam walladhina ma'ahu òun àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn wo ni ń bẹ pẹ̀lú Ànábì àwọn náà làwọn sọ̀hábì kọ́lọ́kọ́mọ́sá sàlékún yọnu rẹ̀ fún wa ẹ̀rọ kẹ́ wá já kátara lọ bì kányà yìí torí pé àǹfààní tí a fẹ́ ṣe ń bí ni pé ká jẹ́ walladhina taba'uhum bi ihsan gẹ́gẹ́ bá yà ti kọ́ wa pé ká tẹ̀lé àwọn sọ̀hábì Ànábì ká fọ́lò wọn àwọn ní lídàsí wa bí ihsan ní pẹ̀lú dáadáa. Àyà yìí kí mi rí ọ́ examine ara wa ẹ̀rọ ayé tá à ń gbé lónìí especially àwa mùsùlùmí lónìí. Ẹ wo Olúwa ti ròyìn àwọn sọ̀hábì ń bì yìí ó ní ashidda'u 'ala al-kuffar ruhama'u baynahum. Bẹ́ẹ̀ bá rí i pé ọ̀rọ̀ sọ̀hábì lè fẹ́ nìkan bẹ́ẹ̀ bá rí kójú rẹ̀ kóró sẹ́nìkan
bẹ́ẹ̀ bá rí kó bínú sẹ́nìkan bẹ́ẹ̀ bá wádìí rẹ̀ ẹni tí ọ̀gbọ́lọ́ngbọ́ ni àmọ́ bí ọba bá mú mi ní ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ kódà bí ọkọ̀ tí ń ṣe tí ọ̀dà bí eléyìí tẹ̀ ń ṣe yìí kù díẹ̀ ruhamaa'u bainahum àánú mùsùlùmí ọ̀wà lọ́kẹ́ yọ sọ̀rọ̀ ẹni tí ń wá oríire fún ọ̀pọ̀lọpọ̀ lónìí nínú ẹni tí ń sọ̀rọ̀ Ọlọ́run ọ̀fẹ́ jẹ́ pé opposite àyà yìí ni ẹlòmíì dìgbò ní tí ọmọ ọwọ́ adigunni ashidda'u 'ala al-mu'minin ruhamaa'u bil-kuffar ẹlòmíì ọ̀sọ̀rọ̀ kúfúrú rí láti yọ dídí sí wáàsí kọsáàfà súnà kan tí ó pè bídíà dáa ewu ni bídíà àmọ́ kéèyàn wá pé mùsùlùmí kan kọ́dà nìkan ní mùsùlùmí kan tó bá ti fi síbi jẹun a'udhu billahi minash shaitanir rajim pé ó ti fi síbi jẹun ó sì fi kọ́dọ̀ owó lẹ́nu tèmi kíámà olóṣì ti lọ máa ná irú ẹni báyìí kọ́dà ẹlòmíì nù wọn mo ní kódà ẹlòmíì ọwọ́ wà níbi tí ń ṣiṣẹ́ lọ́fíìsì rẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ ìjọba bẹ́ẹ̀ nu wọn o lẹ́kítọ́rà ń bẹ́ẹ̀ ẹlòmíì yóò sì máa pẹ́ ìtì odi rẹ̀ kẹfìrí lé ọ̀gá rẹ̀ dàrẹ́tọ̀ rẹ̀ wò bí dáa kọ́mọ gbé fáìlì bọ̀ kọ́mọ gbà lọ́wọ́ ẹ̀ haba ẹja ju àwọn sọ̀hábì ànábì kódà bàbá tiẹ̀ túnra wá sí bẹ́ẹ̀ rahma báwọn sọ̀hábì ànábì jẹ́rìí nù ruhamaa'u ashidda'u ala àmì ẹ̀rí ìtawọ̀ wá di lónìí pé ashidda'u ala al-mu'minina ruhamaa'u bil-kuffar ọ̀nfẹ́ ìrònú sí o kọlọn kọma sàásà mẹlẹmi àtẹyìn o ẹlẹ àwọn kí n tún wí o a pé kama kọntì ọdá o ewu ńlá ní bídíà o ewu ńlá lẹsẹ o àmọ́ bò làwọn sọhábẹrí ruhamaa'u bainahum tàánú tìfẹ́ràn tìkẹ́ òun làwọn bí bá mú mi nílò bẹ́ẹ̀ bá rí kọ́rọ̀ wọn lè rọrọ̀ tá à ń gbọ́ tẹ́lómi ń sọ sí mùsùlùmí ìkẹtù yìí làwọn máa sọ̀rọ̀ ẹ̀ sí kọlọn kọma sàásà mana wa o eléyìí ni àyà kejì nínú àyà lẹ́ẹ̀kẹta mo ti ké lẹ́ẹ̀kan òun la àyà kpolúwa ní àwọn tó náwó tó pẹ̀lú ànábì kí fatihu tó dé àtàwọn tó ná lẹ́yìn yìí olúwa ní gbogbo wọn labásàdéhùn kíni wa'adallahu alḥusna àròlá àwọn sọ̀hábí nù mo ti dáko ẹ̀ lẹ́ẹ̀kan suratul hadid àyà kẹwàá so nínú àwọn àyà tásìkò tún gbà wá náà àyà suratul fathi again àyà 18 laqad radiyallahu 'anil mu'minina idh yubayi'unaka tahta ash-shajara wà náà láti mayún àti ọ̀pọ̀lọpọ̀ àyà mi kánrin nínú al-Qur'anil Karim gẹ́gẹ́ bí àsìkò bí tá a fẹ́ lọ ọ̀pọ̀ nínú sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam kọ ọ̀rọ̀ sọ̀hábì anabi kú nípa àwọn kan ní wọn kàn pọn wọn olúwa lọ pọn wọn o anabi lọ pọn wọn o olúwa ta anabi lọ bàbàrà wọn o nínú ẹ̀rí nínú sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam hadithu yin bẹnu sahih al-imam al-Bukhari hadith Imran ibn Husayn radiyallahu anhu. قال النبي خير أمتي أو خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم النبي ní orí òní tánú àlùmọ̀ wọn o amẹ́nìkan ò ní lórí nínú àlùmọ̀ tòun o tó ju àwọn generation tó bá wọn gbé lọ khayru nasi aw khayru ummati qarni ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tí ń túmọ̀ ń ta yàwí lẹ́ẹ̀kan náà pé àwọn wọn ní àbíkọ́ gba as-sabiquna al-awwalun àwọn lọ́gá wa ń bí ẹ̀sìn yìí o
Ọlọ́run ló sì tó bẹ́ẹ̀ bí mo ti wí má wo pé ṣe tí wọn ò bí wọn náà ń gbà wọn kò sí inú ètò Ọlọ́run náà torí náà anabuwa Muhammad sallallahu alaihi wa sallam náà òun náà ó fi yín yé wa nínú àdìsí mi kuma àdìsí eléyìí ń bẹ nínú Bukhari ń bẹ nínú Muslim fi sahihayn hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu ntọ́fà hadithi yìí tàn kan ní wọ́n lẹ́nìkan bí gbólóhùn àsọsẹlẹ̀ láàrin òun àti àgbà sọ̀hábẹ́ kan torí gbogbo ẹni tó bá bá nàbì láyé bá ti wí sọ̀hábẹ́ lòun náà àmọ́ àwọn sọ̀hábẹ́ kéékèèké tọ́jọ́ méje ọ̀kan wá ṣe bí à ń sọ̀rọ̀ tọ́jọ́ bí èkú ságbà sọ̀hábẹ́ kan látàrí ànábì sallallahu alaihi wasallam wọn lòun ní sábà bí hadithi ní bá ti ká ọ̀pọ̀lọpọ̀ wá ní ti gbọ́ anabi ni la tasubbu ashabi la tasubbu falaw anna ahadakum anfaqa mithla uhudin dhahaba ma balaga mudda ahadihim wala nasifa àbí ọ̀dọ́ anabi lẹ́nu kan má gbẹnu gbẹkúgbẹ sáwọn sọ̀hábẹ́ ìgbé o anabi ló wí bẹ́ẹ̀ o ń bẹ nínú Bukhari ń bẹ nínú Muslim kódà ń tẹ́ fi ma anabi ni law anna ahadakum anfaqa mithla uhudin dhahaba ṣé n tó lè dọ̀yàn lójú ni pé bàbá tẹ̀ wá dalẹ̀ ta tún sa wọn làbú bá kiri náwó sójú ọ̀nà tọ́lọ́ wọn ní òfin máa nù ìṣètọ́ ni lè gbèsè ọ lórí o pé èyí ló lọ ná èmi ti ná 15 million sí tọ́lọ́hún èmi ti ná billion sí tọ́lọ́hún a sì máa wá wí ẹ máa wá pé àwọn kan wọ́n ti ṣiṣẹ́ èlò wọn ná èlò wọn sì ná lóòótọ́ tá nẹ́bí ekú láyé wọn ka mílíọ̀nù mọ̀ ń sọ fẹ́ nìkan jò ní mo ní mílíọ̀nù àwọn ìjìnlẹ̀ lárúbáwá làwọn chairman wa mílíọ̀nù sínú èdè lárúbáwá.